Ẹ káàárọ̀ ẹ káàsán kálẹ́ níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí Mr Dre Nolly TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n bá pàdé ní orí ayélujára, ó yàtọ̀ ṣẹ̀ṣẹ̀ bá wa subscribe sí orí channel yìí, kí o share kí o dẹ̀ tú comment. Èyí ni sinimá ọ̀rọ̀tọ̀ tí a tún ń gbé bọ̀ wá fún yín láti orí ìkànnì Yetunde Barnabas. Gbogbo pátápátá ni a wò nínú ghetto, tí a wò ìtura pátá tí wọ́n pa nínú ghetto. Yetunde Barnabas tún wá gbede bí àràbàǹdà, ó wá sọ pé òun tún fẹ́ mú eléyìí wá nínú Ghetto Reloaded. Nínú Ghetto Reloaded òun ni sinimá aládùn tí à ń pòpọ̀ lọ́wọ́lọ́wọ́ tí yóò jáde sí orí ìkànnì Yetunde Barnabas TV. Ẹ ṣàmọ̀ ìtẹ̀lẹ̀ The Icon, ó ti ń bá pòpọ̀, òun ni olùdarí sinimá náà. Nínú Ghetto Reloaded, sinimá àrà ọ̀tọ̀ tí a tún fa kíkìnì. Ó yá gbogbo ẹ̀yin tí ẹ ti wò nínú ghetto, ó yá ẹ comment sí abẹ́ channel yìí wípé kó jáde kíákíá.